ohun tó bá jọun la fi ń wéra wọn. Ṣó ti tán? Kò tíì tán o. Òwe yìí ní ìjìnlẹ̀ àti lójúlówó èdè Yorùbá kò tíì délẹ̀. Èmi ni dókítà èdè Yorùbá, mo gbọ́ èdè, mo mọ èdè, mo nífẹ̀ẹ́ èdè, èmi gangan lédè, mo sì ń kọ́ni lédè Yorùbá lójúlówó. Òwe ìrè lápàdélẹ̀, ohun tó bá jọun la fi ń wéra wọn. Èpo ẹ̀pà ó jọ pósí ẹ̀lírí, ọwọ́ alábàáhùn ó jọ àrán ọ̀pẹ. Ṣó ti yé yín? Òwe yìí ló máa ń sọ fún wa pé nǹkan tí a bá lè gbé kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tàbí tó lè jọ kọ́wọ́ rìn tàbí tó ṣe pé tá a bá dáwọ́lé tá a sì kó wọn papọ̀ yóò jọ lọ lálàáfíà tàbí wọ́rọ́wọ́ tí ó sì yọrí sí rere. Òun ni a lè kó papọ̀ ká mọ́ kàn mú lúrú ká dàpọ̀ mọ́ sápà. Ohun tí òwe yìí sọ rí. Tá a bá pa òwe Yorùbá délẹ̀délẹ̀, ìtumọ̀ rẹ̀ yóò yé wa sí i. Ẹranko ni ẹ̀lírí, ẹ̀pà ó jẹ́ àwọn ohun tí àwọn olóyìnbó ń pè ní groundnut, ó jẹ́ nǹkan panu. Bó ṣe rí rèé. Èmi ni dókítà èdè Yorùbá, mo wí lẹ́ẹ̀kan. Ẹ like fídíò yìí, ẹ follow kẹ́ lè bá kẹ́kọ̀ọ́ sí i tó bá tún ti yá.